Àwọn mínísítà Tinubu ti ń kọ̀wé fipò sílẹ̀ o, pẹ̀lú bí òní ọjọ́ 21 oṣù kẹta ṣe jẹ́ gbèdéke fún àwọn ọmọ ìgbìmọ̀ alákòóso àti àwọn tó dipò ìjọba mú tí wọ́n nífẹ̀ẹ́ láti díje nínú ìdìbò ọdún 2027. Ìrètí ń pọ̀ sí i lórí ẹni tí yóò fi ipò rẹ̀ sílẹ̀ lára àwọn abẹ̀sìnkáwọ́ Ààrẹ Tinubu. Àṣẹ tí wọ́n fi lélẹ̀ fáwọn tí a yàn sípò òṣèlú láti fi ipò sílẹ̀ kó tó di ọjọ́ gbèdéke náà ti mú kí àríyànjiyàn pọ̀ gan-an láàrin àwọn ọ́fíìsì ìjọba káàkiri ẹgbẹ́ òṣèlú. Títí di àsìkò yìí, mínísítà fún ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè Yusuf Tuggar àti mínísítà ìpínlẹ̀ fún ọ̀rọ̀ ìrànlọ́wọ́ àwọn aráàlú Yusuf Sununu ti kọ̀wé fipò sílẹ̀, eléyìí tó mú kí ìrètí àti ìfojúsọ́nà pọ̀ sí i. Àwọn méjèèjì fi ipò wọn sílẹ̀ nínú ìgbìmọ̀ alákòóso Ààrẹ Bọ́lá Tinubu láti díje fún ipò ìdìbò nínú ìdìbò gbogboògbò ọdún 2027. Yusuf Tuggar, tó jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Bauchi, fẹ́ díje fún ipò gómìnà ìpínlẹ̀ náà, nígbà tí Yusuf Sununu náà fẹ́ díje fún ipò sẹ́nítọ̀ ní ìpínlẹ̀ Kebbi. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ, wọ́n fi ipò wọn sílẹ̀ láti tẹ̀síwájú nínú òṣèlú. Àwọn ọmọ ìgbìmọ̀ alákòóso míì, Nasiru Gawuna àti Abdulrazak Namdaz, náà ti bẹ̀rẹ̀ sí ní fi ipò wọn sílẹ̀ pẹ̀lú, tí wọ́n sì ti fẹ́ díje fún àwọn ipò nínú ìdìbò ọdún 2027. Ìgbésẹ̀ yìí fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣojú ìjọba ti ṣètò láti kópa nínú ìdìbò tó ń bọ̀ ọ̀hún.